Ìjọba ìpínlẹ̀ Kwara ti kéde pé ojú òpópónà Muritala Muhammed níbi afárá olókè Unity nílùú Ìlọrin yóò wà ní títìpa bẹ̀rẹ̀ láti ọjọ́ Sátidé tí ṣe ọjọ́ 19 inú oṣù kẹwàá ọdún 2024. Títì ojú ọ̀nà ọ̀hún pa ló ṣe pàtàkì fún píparí iṣẹ́ àkànṣe afárá Unity tó ń lọ lọ́wọ́, léyìí tó jẹ́ ọ̀kan gbòógì lára ètò sísọ Kwara dọ̀tun eléyìí tí ìṣèjọba gómìnà Abdulrahman Abdulrazak gbé dání. Iṣẹ́ àkànṣe ọ̀hún ló wà fún kí ìdàgbàsókè tó lóòrìn kó tún lè bá ètò ọrọ̀ ajé jákèjádò ìpínlẹ̀ ọ̀hún. Kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ òde àti ìgbòkègbodò ọkọ̀, onímọ̀-ẹ̀rọ Abdulkowil Olódodo ni ó ti wá rọ awakọ̀ ọlọ́kadà àti oníkẹ̀kẹ́ mọ́rúwá láti ṣàmúlò àwọn ọ̀nà míì tí wọ́n ti yà sọ́tọ̀ fún lílò lásìkò tí wọ́n bá ń ṣe iṣẹ́ ọ̀hún lọ́wọ́, tó wá mú dá àwọn olùgbé ìpínlẹ̀ náà lójú pé gbogbo ètò ló ti tò nípa ti ètò ààbò, tí àbájáde àtúnṣe ojú ọ̀nà ọ̀hún yóò jẹ́ kí lílọ bíbọ̀ tún lè rọrùn sí i fún tolórí tẹlẹ́mù. Wọ́n ti ní kí àwọn ọlọ́kọ̀ tó bá ń bọ̀ láti òpópónà Ibrahim Taiwo Road kàn máa gba ojú òpópónà Post Office, nígbà tí àwọn tó bá ń bọ̀ láti Ọ̀fà Garage yóò máa gba Police Road. Bákan náà, àwọn tó ń bọ̀ láti ojú òpópónà Wahab Fọláwíyọ ní Unity ni wọ́n láǹfààní láti máa gba Òbó Road. Ní ìkẹyìn, kọmíṣánná ọ̀hún tọrọ àforíjì lọ́wọ́ àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún lórí kùdìẹ̀kudiẹ tí eléyìí tó lè mú bá wọn, tó tún wá dúpẹ́ fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀hún ní gbogbo ìgbà. Bákan náà ló tún gbà wọ́n níyànjú láti máa pa òfin ìrìnnà mọ́. Abíọ́lá Àjàní ló ń jábọ̀ ìròyìn fún Atótó Arére Online TV. Ẹ ṣeun.